lánàá ìgbà tí a lọ Jẹ̀bú tí wọn mú kí ọ̀rọ̀ Jẹ̀bú kí ní bẹ́ẹ̀ Jẹ̀bú tẹ́ ń gbàgbé ìgbà tá à ń gbà bọ́ ọtí nígbà tí ìfà níṣẹ́ mo ní irú mi ní ìfikọ́ra mi lé ẹni tí kọ́kọ́ ràn mí lọ́wọ́ bàbá tó bí mi ni lẹ́yìn pé mo kó lẹ́kọ̀ọ́ mo kó lọ bá kéwú lẹ́kọ̀ọ́ bàbá mi ẹ̀jẹ̀ jáde ní ìlọ́rẹ̀ẹ́ yóò fi amálẹ̀ lówó máa ṣàdúrà kí lọ́jọ́ fètò ti káàkiri ó ti gbé ọmọ mi lá láti lẹ̀ ní èyí jẹ́ kí n máa wọ̀ sọ̀sọ̀ máa ń ṣe nǹkan bí mẹ́ta ní ìrìnàjò ayé mi ìsídà kí n lọ wá sí tí n bá lọ wá sí máa wà ní màmá katira tí n bá katira mọ́ ṣàdúrà mi tí ọba sínú mẹ́ta táwọn mùsùlùmí lọ́rẹ̀ èyí ọ̀rẹ́ mi jẹ́ wọ́rẹ́ mi lọ àwọn ọ̀rẹ́ méjì lọ́rẹ́ mi tí ìwà lọ lẹ́kọ̀ọ́ yìí àfa amadu mahali ó sì ti kú àmírù jésì ó sì ti kú ìjẹ́ wọ́rẹ́ mi lọ èdè wá ìyẹn lọ yóò lé ẹni kájí bọ̀ mọ́ wá rẹ̀ gbòòrò kó ìṣe tó yàtọ̀ bá fẹ́ ṣe nǹkan orí mi kí n lọ bẹ̀ ọ̀rẹ́ mi kan ló wà láyéláyé kéèjì sẹlẹ́sì wa àbókù káàtà mi jẹ lẹ́sìn wa lọ owó ni mo mọ ọ náà lè lọ ká àmọ́ tó mú mi tí mo ìdìbò mo tó Wasiu ó dì sáàfù kí n lọ fún ohun tó ṣe fún mi tó dàgbà nú ẹ̀mí mi bí a àníyàn tèmi náà kú rí níjọ ìyá mi gbogbo ẹni mo ní Wasiu ní máa dìwìn bẹ́ẹ̀ kí ayọ̀ wá kú kó sì lè yẹ ìbọ̀lẹ̀ báyìí tán kó sì máa bọ̀ táwọn akẹ́kọ̀ọ́ sọ pé ọ̀gbọ́dọ̀ lọ nítorí pé àbójú ọ̀gbọ́dọ̀ ti séwu ọ̀yẹ́ wá jòkó tì mí níjọ́ tí ń ṣèṣe ọmọ mi yẹ wá kú dákun sí ní táǹkì látọ̀ wù ọ̀rọ̀ tẹ̀ wá ń fa yìí ní ti ọ̀rọ̀ tó ti wà bífọ́ kí n tó dé tẹ̀ ní tí ì sì mà kí n mà bẹ́ẹ̀ bí ewo social media ìjòkó ń bẹ̀ ń ni wọ́n kó wá bá mi àlìláni àtàrísùkún náà bí bàbá ẹ̀yìn náà ti wá sí ọ̀rọ̀ kan lórí social media ẹ̀dá kan ẹ̀ bá wa yẹn ju ọ̀rọ̀ yìí o evidence dà àtúntọ́rọ̀ yìí ti jẹ́ káàkiri ni mo fi dìde mo lè dìde ìdìde sọ fájú àti ìpèsè báyìí tí ọba ṣe tí àwọn ìkéwù ọ̀gá bá fẹ́ sọ pé àbùkù kazewu níjọ́ náà sọ fún màláíkà àforíbalẹ̀ fádámà tó ti sábùkù kọ́ èmi kí mo gbé Wasiu èmi kí mo dá kìí sọ ma kéwù mi alájọ bí Ọlọ́run ló wá dá inú tọ́lọ̀ dá tòtálì ó máa ń sọ fún ọ yí pé ìsìnkú ó lè sọ fọ́lọ́ ń gbé rárá omi ní foríbalẹ̀ fún tí àìforíbalẹ̀ Sátánì òun ọwá ní Ọlọ́run ìyálẹ̀ dáhùn sójú Ọlọ́run kù orí Ọlọ́run kọ̀tà púpọ̀ Ọlọ́run náà wọ́n bá ti lọ́wọ́ ọmọ ṣe sọ́ọ̀dù lónìí ó lè padà sí lọ́dà nítorí èyí ò ní fi adójútì èmi ni mo jẹ́ ni tí darí ìjòkó ìwádìí ń bẹ gbogbo àwọn àfọwádìí tẹ̀lé mi àwọn aṣọ sí Kolombo ṣe dákun ṣe ta kéènù kí wo ni wo létò yìí wù nígbà tí àrùwà yìí lè tara bẹ́sìdé táwa kápára wa níbi ìbínú àkápára wa ń pajú ìwọ̀sídé níbi ẹ̀sìn táwa faraya ayé ọ̀padà tó bú wa ilé kílẹ̀ wa ń fi kọ́ wa ẹ̀yin ga fúnra ara yín sá kílẹ̀ ga so kò ọ̀rọ̀ ayé ò le tó yìí wù kódà mo tún bá ti kò yíwọ̀ yìí gbogbo ẹ̀yin àfa bó wọ́n bá ti sọ èmi sọ pé ẹ má bínú ó tó bá wọn dàpọ̀ torí àwọn míì ń wò wá tí èsì ẹlẹ́sìn wa àbá ọ̀rọ̀ àwọn mùsùlùmí ṣe wá rí àbí tó báyìí bí ẹ bá rí tó jẹ́ nǹkan wọ̀ sí tó dùn yóò bínú àwa lóyún ṣọ́ọ̀tì tó ìlú láganu àwa kọ̀sáyà fi bẹ́ẹ̀ àìsáyà fi bẹ́ẹ̀ ló fi di wàhálà so ẹ̀wà jẹ́ ètò ọgbọ́n mo pìlì ẹ̀wà jẹ́ àwọn wáàsí tó ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí odidi president Nàìjíríà ní lówó fún
àwọn DSS president ni wọ́n lọ gbé kò sí ní sọ pé òun ni ẹ ṣiṣẹ́ yín ọ́fíìsì yín kò ṣiṣẹ́ rẹ̀ ẹ àrẹ́sì ẹ̀ èdè òun pé bó ṣe mọ tiẹ̀ ṣe ní ìpínlẹ̀ ẹjẹ́ àwọn òun pé bó ṣe jẹ́ aláàjì Wasiu máa ní ẹni tó bá ṣe tó dún ẹ̀ lónìí ó lè tún ṣe nǹkan tí ó dùn mọ́ lọ́la ẹnìkan sọ fún mi láàárọ̀ yìí pé nígbà gbogbo ariwo yẹn ń lọ táwọn afá jáde ó lóun wá wọ́ọ̀lù rẹ̀ ó wá lọ gbé rẹ̀ síbẹ̀ ibi tó ti wá fara mi sọ ó fi fèsì pé mùsùlùmí sì ní bí o ẹ̀tọ́ Ọlọ́run mọ̀gẹ́ yìí ni o dàpọ̀ Ọlọ́run gbogbo wa náà ibi tá a fara ya déhùn náà ẹ dàpọ̀ tó sùúrù ìsibìrú.